Ogun State tó close to Lagos State ẹ wò bí gbogbo state yìí ṣe rí kò sọ ní Ogun State tí mo lọ kó darí. ẹlẹ́kùn ti sunkún onígbe ti kígbe àwọn tó yẹ kó dá sọ̀rọ̀ náà ò dá sí i ṣe ni wọ́n jókòó tí wọ́n fọwọ́ lẹ́rán wọ́n wá ń wò wá látòkèèrè wọ́n tún fi wá rẹ́rìn-ín àmọ̀rí ò bá àkú ní tiwọn. ó ga ọ ẹ ti ẹ̀gbọ́n náà nípínlẹ̀ Ògùn lọ́wọ́ tá a wà tá à ń sọ̀rọ̀ yìí which road is motorable ṣé gbogbo ẹ̀ náà lodò adágún àti ọgbọ́n àìnísàlẹ̀ dédé ṣùgbọ́n ẹnìkan ò lólé ayé gbó ìgbàlaṣọ ìgbàlẹ̀wù ìgbàlódéré kókó ń lù Ìlọrin ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ni ìtàn lóníkálukú ń kọ sílẹ̀ báyìí o ó dá mi lójú gbangba wípé àwọn ọmọ yín wọ́n á ṣìwé ìrántí kan ìtàn tiyín náà jọ́ kan wọn tí wọ́n á sì kà á irú ẹ̀rí wo ló máa bọ́ sí wọn. ẹ má bínú Ogun State ṣẹ̀dẹ̀rù bẹ́ẹ̀ ní gọ́vnọ̀ ẹni tó bá rí kó jẹ́ gọ́vnọ̀ Ogun State kò ní dáa fún un ẹ wá lè ní gọ́vnọ̀ lọ́la o mo fi kàbáàbúra Òṣogbo èsẹ̀gbẹ́ yín gbogbo Ọ̀ṣun State pátápátá wọn èsẹ̀gbẹ́ yín ayé yín ti bàjẹ́ Ogun State tó close to Lagos State ẹ wò bí gbogbo state yìí ṣe rí kò sọ ní Ogun State tí mo lọ kó darí ayé yín ti bàjẹ́ bọ́mbà mi ti yọ èsì mi tún bàjẹ́ nínú Ogun State ẹ ní soríire o gọ́vnọ̀ Ogun State ò ní soríire wàdà ẹ kàn fìyà jẹ àwọn ará Ogun State ni ẹ wáyére olórí burúkú nìyín ebi gbàtọ́ ọmọ Portable yẹn tó pariwo wọn nẹ́nà tó ṣe ọ̀nà tó lọ́dọ̀ Portable bó sì ti ń wo Ogun State láyé Ogun State ò kì í ṣe róòdù olórí ibú ni wọ́n tẹ́ bá fẹ́ ṣe next election ẹjẹ́ mẹ́ntẹ́ fẹ́ lò wọ́n ní ẹnìkan jẹ́ Yáyípo náà ń bọ̀ tó bá dá ẹjẹ́ dìbò fún kó lè bá yín sọ̀nà wàhálà Ọ̀ṣun State ẹsẹ̀gbẹ́ yín mo fi kàbáàbúra tí màá bá fi wá gbé Ogun State yìí mo fi Ọlọ́run búra mo bọ̀ tí màá bá fi wá gbé Ogun State yìí kí n lọ gbé ní Ọ̀ṣun State ó pay mi ayé yìí ti bàjẹ́ gọ́vnọ̀ olórí burúkú tẹ́ ẹ jẹ́ ẹ̀ ń kówó lù àpò ní ẹ̀ ṣọ̀nà kankan. ẹlẹ́kùn ti sunkún onígbe ti kígbe àwọn tó yẹ kó dá sọ̀rọ̀ náà ò dá sí i ṣe ni wọ́n jókòó tí wọ́n fọwọ́ lẹ́rán wọ́n wá ń wò wá látòkèèrè wọ́n tún fi wá rẹ́rìn-ín àmọ̀rí ò bá àkú ní tiwọn. ó ga ọ ẹ ti ẹ̀gbọ́n náà nípínlẹ̀ Ògùn lọ́wọ́ tá a wà tá à ń sọ̀rọ̀ yìí which road is motorable ṣé gbogbo ẹ̀ náà lodò adágún àti ọgbọ́n àìnísàlẹ̀ dédé ṣùgbọ́n ẹnìkan ò lólé ayé gbó ìgbàlaṣọ ìgbàlẹ̀wù ìgbàlódéré kókó ń lù Ìlọrin ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ni ìtàn lóníkálukú ń kọ sílẹ̀ báyìí o ó dá mi lójú gbangba wípé àwọn ọmọ yín wọ́n á ṣìwé ìrántí kan ìtàn tiyín náà jọ́ kan wọn tí wọ́n á sì kà á irú ẹ̀rí wo ló máa bọ́ sí wọn lẹ́nu. ẹ má jẹ́ ń pọ̀ lọ́rọ̀ járí torí ohun tó bá dunni ní pọ̀ lọ́rọ̀ ẹni ẹ jẹ́ kí n sọ nípa tìlú mi Adó-Odò nípínlẹ̀ Ògùn lábẹ́ ọba wa aláìlúwà ọba Olúṣọlá Idris Lámídì Ọ̀sọ́lọ̀ Ọ̀tẹ́níbọ̀tẹ̀mọ́lẹ̀ kejì Ọlọ́fin Àdìmúlà Oòduà àti gbogbo ilé Àwórì mo ṣe kábíyèsí forí adé o mo kúnlẹ̀ mo pàgọ́wọ́ mọ́ gbogbo ẹ̀yin aráàlú mi o ẹ kú àmúmọ́ra o tí gbogbo àwọn ọ̀nà wa tó ti bàjẹ́ tán yìí tó ti di kòtò gìrìwò odò adágún ń bẹ lójú ọ̀nà òjò gbọ́dọ̀ ṣúkẹ́rẹ́ gbogbo àwọn ará Adó ti kún sínú àdúrà Ọlọ́run ṣàánú wa o ẹ̀yin alálẹ̀ ìlú yẹ ṣàánú wa o ọ̀nà ọbúlà fẹ́ gbà wá Adó gan pàápàá tá ò ní kan omi tá ò ní kan kòtò lójú ọ̀nà ṣátan la fẹ́ gbà wọlé ni ìyálàyà kòtò pẹ̀lú ìyálàyà omi ló ń bẹ lójú ọ̀nà àbẹ́yìn ti kọ́gà bẹ́ẹ̀ bá ní ẹgbà kọ́gà wọlé ẹ múra parasitamọ́ sílẹ̀ o wípé bẹ́ẹ̀ bá ti délé kẹ́ ẹ lọ lo parasitamọ́ ṣé tójú ọ̀nà Owódé Sádó la fẹ́ sọ ni àìmọye ọkọ̀ nìyẹn ti bàjẹ́ lọ́wọ́ àwọn ọlọ́kọ̀ ó ti sọ ẹni tó ní ọkọ̀ dẹni tó ń rinsẹ̀ ó ti sọ ẹni tó lọ́kọ̀ dẹni tó ń gọ́kadà àwọn ìjọba wa dẹ̀ ń wò wá níran wọn ò rí nǹkan kan ṣe sí i kíní kan tí èlò máa ń kan mí lóminú ṣé àwọn ìjọba ò kí ń rìn lójú ọ̀nà yìí ni àbí wọn ò kí ń rí ni ṣojú ò kí ń tì wọ́n ni ọjọ́ mánigbàgbé lọ́jọ́ tí mo ṣubú lórí ọ̀kadà lọ́nà Atan Sálápótí ẹ̀yin ìjọba wa ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa ojú ọ̀nà yìí ò dáa gbogbo ẹ̀ ló ti domi yalé ọ̀gbàrá ya ṣọ́ọ̀bù òkun ògbẹ́rí ni láwọn ọ̀nà bòmíì ìjọba wa ẹ jọ̀ọ́ ẹrù tẹkún ìpayín keke àwọn arúgbó tàwọn ọmọ kéékèèké tàwọn ọ̀dọ́ tàwọn ọkùnrin àti tóbìnrin gómìnà wa ọmọọba Dàpọ̀ Abíọ́dún àti gbogbo ẹ̀yin ìjọba wa tọ́rọ̀ kàn ẹ̀yin nu
ọlọ́run nu sí gbogbo ẹ̀yin ọmọ adóodò olódùmarè á gbà wá ọlọ́run á bá wa tún lù wá ṣe o àsìkò ọba wa aláyélúwà ọba olúṣọlá idris lamidi ọsọlọ ọ̀tẹ́níbọ̀tẹ́mọ́lẹ̀ kejì ọlọ́fin àdìmúlà oòdùà tí gbogbo ilé àwórì á sàn wá sí rere o ìgbà ilé wa rójú àwo ilé wa ráyè lórí àwọn ọ̀nà wa yìí ẹ jẹ́ á ṣe jẹ́jẹ́ o títí olódùmarè á bá wa fọwọ́ tó àwọn ìjọba wa lọ́kàn láti wá nǹkan ṣe sí i. olúwadámiláre ẹbí ṣe ní lórúkọ mi MC Darella làwọn èèyàn ń pè mí ojúlówó ọmọ ni mí àrídùnnú gbogbo àwọn pèdèpèdè ó ṣeé ṣe kọ́rọ̀ mi ó rí bákan létí tiyín ẹ jọ̀ọ́ ẹ má kọ̀ mí o ọ̀rọ̀ ẹnu mi ní ẹ kọ̀ ṣé ẹ mọ̀ pọ́mọ yín mo jẹ́ ọmọ ẹni ò sì lè burúburú ká lè fẹ́kùn pàjẹ́ mo dúpẹ́ tẹ́ ẹ bá mi gbọ́rọ̀ yìí o ẹ ṣeun títí ìgbà mi ayọ̀ la ó fi pàdé.